tábàdí wá sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá torí ìgbà tẹ́ ń pariwo fake Yorùbá nation tẹ́ẹ̀kan fún káàṣì owó lásán lọ́wọ́ àwọn fọ́nrínà náà náà gbọ́n ta ni ẹmẹ́jà àdógún lẹ̀ oṣù ẹ̀kẹ́kọ̀ọ́ lára Biafra ni sọ́ọ̀ ta sọ̀rọ̀ dáadé nígbà ibẹ̀ ẹlẹ́pàá Tinubu ni ẹ̀ yìnbọn fún pé ẹ̀dọ́ ló ṣe lọ́wọ́ kọ́ńpé. yìí tí gbogbo èèyàn náà ni ó fẹ́ràn àwọn Yorùbá àìmọye èèyàn tàbí ilẹ̀ Yorùbá tí sì ṣiṣẹ́ lòdì ṣùgbọ́n jọ́kan ilẹ̀ ó mú wọn. ìjọ pé ìbá dìtì lónìí mẹ́jọ ọdún mẹ́wàá rẹ̀ irọ́ òsì tí ìjọba ti dílé Yorùbá wà yìí á sì fi kún káwọn á lọ sí ìjà Fúlàní mú ti mọ̀ náà nígbà tẹ́ ẹni ẹ fẹ́ gbìjà àwa Yorùbá lórí ọ̀rọ̀ àwọn bandit ẹni àlèmúlẹ̀ yẹn láàlejì mọ́ àwọn àti ẹ̀ lọ yìí kò sí kankan bẹ́ẹ̀ ẹ tó wá ń rìkọ́ọ̀dù fídíò tó yẹ pé àárín kẹ̀kẹ́ tẹ́ ẹ rí inú fídíò tó gbẹ̀kẹ́ wọnú yàrá wọn lọ lásán ṣé Nàìjíríà police ló fún yín ní yọ̀ǹda láti lọ check inú ilé wọn. ọdẹ burúkú ìwà ń bojú wẹ̀yìn ó rò pé òòjọ́ lolúwéré máa jà. láwa ń bí báyìí Ìwó local government kò sí bandit kàkà lọ́dọ̀ tàwa o a sì ní báàkì ẹnì káwá kiri ti rọ́bì sẹ́kàndì. àwọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ń tà lọ́ba lọ àbọ̀ padà bọ̀ kí ẹ̀sì àwọn Olúwo àbọ̀ ni ẹ máa wò. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Mufti Ìwó àgbà ṣèyíkì tí gbogbo èèyàn ń pè ní Gúnmi ilẹ̀ Yorùbá ó náà ló tún jáde nípa bí Ìgbòho sì jáde gbayagbaya lónìí ìwà tí Ìgbòho wò tọ̀nà wípé ìjọba kọ́ ló fún Ìgbòho lágbára débi pé ó ń lọ sí gá àwọn Fúlàní láti lọ́ọ́ máa túnú yàrá wọn ó ní ó ń lọ síbẹ̀ láì jẹ́ sí pé ó gba òfin ìjọba àti àṣẹ lọ́dọ̀ ìjọba láti ṣe bẹ́ẹ̀ nínú èyí tó sọ wípé ìwà ránran náà ni Sunday Ìgbòho wù nínú ọ̀rọ̀ ẹ̀ ló ti sọ wípé láíláí fà àbàdà wípé n ti ń jẹ́ Boko Haram kò lè ṣẹlẹ̀ ìyẹn nílùú Ìwó nítorí pé àti àwọn Fúlàní Ìwó àti gbogbo ọmọ Ìwó pátápátá làwọn jọ ń gbé lálàáfíà ó ní nípa bẹ́ẹ̀ ohun tí ń jẹ́ Boko Haram kan gbàgbé ẹ̀ ó ní àwọn ń bá wọn ṣèpàdé ní gbogbo ìgbà nípa bẹ́ẹ̀ kò lè ṣewu kankan fáwọn nínú ẹ̀ náà ni bàbá àṣà ti wá sọ wípé àwọn èèyàn béèrè pé nígbà tí Olúwo jáde gbayagbaya ó ní kí àwọn babaláwo lọ múra o pé ká lọ gba àwọn ọmọ èèyàn ní tí wọ́n kó bàbá àṣà ti wá sọ wípé Yorùbá ò yé Olúwo bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà lọ́kàn bọ́ sórí àpèrè láì mọ̀ tí wọ́n ń pè ní àṣà bàbá àṣà ti wá sọ wípé ohun tá à ń pè ní babaláwo kì í ṣe ẹni tó máa ń lọ jagun wọ́n ní ẹni tá à ń pè ní babaláwo ó ní ẹni tó máa ń sọ pé oògùn báyìí ni ẹ lò tàbí tó ń rú àwọn ọmọdé lágbára nígbà tí wọ́n bá fẹ́ lọ jagun ọ̀wá ní ọ̀rọ̀ yìí Olúwo rárá ni bàbá àṣà ti wá jáde gbajagbàyà lórí ọ̀rọ̀ tí Mufti Ìwó sọ àti èyí tí ọ̀rọ̀ tó Olúwo sọ ó ní bàbá wa Olúwo àwọn kan sọ pé ká má tiẹ̀ pé Olúwo ní bàbá mọ́ pé Olúwo ò tọ́ sẹ́nìkan tá a lè bu ọlá fún nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọba aládé bí kò ṣe jagunjagun ẹ̀sìn àti agbésùnmọ̀mí ṣe lòdì sí Yorùbá òun náà la lè pe Olúwo lára ẹni tí wọ́n ti kà mọ́ Gúnmi ilẹ̀ Yorùbá ẹni tó sì ń gbà bọ̀dì fún àwọn gbésùnmọ̀mí ìyẹn láti dalẹ̀ Yorùbá rú àti láti da omi àlàáfíà rú ṣùgbọ́n ṣá o bàbá àṣà ti wá sọ fún wa wípé nígbà tí wọ́n ń pariwo wípé káwọn oníṣẹ̀ṣe dìde wọ́n ní àwọn ọmọ tí wọ́n jí lọ eyín ní òsì ẹ̀lẹ̀ àti agbègbè rẹ̀ wípé àwọn ọmọ ọ̀hún bí ò bá jẹ́ Kìrìsìtẹ́nì ni wọ́n jẹ́ Mùsùlùmí wọ́n ní látijọ́ tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé ǹjẹ́ wọ́n wá gbé ọmọ babaláwo kan rí àbí wọ́n jí ọmọ oníṣẹ̀ṣe gbé oníláyé fà àbàdà wọn ò lè rí wọn gbé bí kò sí àwọn ọmọ onígbàgbọ́ àtàwọn ọmọ Mùsùlùmí níbi tí bàbá àṣà ti wá fòun sáké wípé òótọ́ lòun wà nílẹ̀ Yorùbá tí kìíní ọ̀hún sì ń jẹ́ bí ewé ni o wọ́n ní àti dọ́fẹ́ débẹ̀ kọ́ ní wàhálà bí kò sí wípé ìjọba ò fún àwọn ní àpọ́nlé tó tó gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí bàbá àṣà sọ ránṣẹ́ sí Olúwo àti Mufti ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní agbésùnmọ̀mí ilẹ̀ Yorùbá tí wọ́n ń domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú ẹ gbọ́ wọn nínú ọ̀rọ̀ tí bàbá àṣà sọ àti ọ̀rọ̀ tí Mufti Ìwó sọ níbi tó ti ń pe ogun kó wájà ṣùgbọ́n òun sọ wípé òun tún àlàáfíà ilẹ̀ Yorùbá ṣe ni wípé kì í sì ṣe pé òun ṣègbè fún Fúlàní ṣùgbọ́n ṣá o ó ní kí wọ́n Fúlàní lẹ̀kan máa gbáyé ara wọn pé gbogbo wọn kọ́ ni bandit pé àwọn tí wọ́n jẹ́ bandit wá láti orílẹ̀-èdè míì ni ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí àwọn méjèèjì sọ tí mo sì fi hàn kíní ọ̀hún hàn wá wọ́n sì fi hàn wá tẹ́ ẹ máa gbádùn ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ni o ó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wá ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ní bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé o láti jago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òní ọ̀mà ràn yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹja ṣe àyẹ̀já pín kálé ẹ tẹ subscribe button síbẹ̀ kẹ́sì tago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òní ọ̀mà ràn yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀. kí ẹnì kankan tó bá kọjá wá bá àwọn Fúlàní lọ́dọ̀ wa tí kì í ṣe wípé òun ìfọ́ọ̀mù ọlọ́pàá ló wá gbé nọ́mà ìgbésẹ̀ níta máa kó àwọn ọlọ́pàá yẹn àwọn Fúlàní yẹn náà ni pé kán dúró kán invite ọlọ́pàá àwọn àhà sísè wọn ẹ̀ ní fi kẹtẹ sí wọn o tí wọn bá ti ṣe ọ̀daràn tẹ́lẹ̀ tó gbébi iṣẹ́ ayé wọn lásán ẹ̀yà ni ẹ̀lì ẹ̀kọ́ 6 years rèé tá a ti ń sọ́ta kò bu wa lọ́wọ́ ara kojú oníbọn láì níbọn ìdí ń bẹ lọ́wọ́ wọn òṣèré wa a sì mú wọn fún ọlọ́pàá dáńsì mọ́ àtẹnudọ ọlọ́pàá láti 26 years ọ̀gbọ́n pé táwọn ìjalè rí àbọ̀lọ́ pààyàn àbọ̀lọ́ rárá
ẹ̀yin ọlọ́pàá tó bàjẹ́ Nàìjíríà kì í ṣe àwọn pírẹ́sẹ̀ntì ní ẹ̀ dàbàjẹ́ gbogbo wa lájọ́ bàǹkàjẹ́ ó ní ìjọba good contribute ṣé wọ́n lè wo Bọ́lá Ahmed Tinubu kí epo wọn ẹni tó lóun ó gbé wálẹ̀ tí ó wà wálẹ̀ mọ́ Bọ́lá Ahmed Tinubu kò wá after anybody tẹ́ bá lórí tó lọ attack Fúlàní villages àbí lọ́pàá àwọn Haúsá Bọ́lá Ahmed ọ̀ràn ẹ̀yẹ o ẹ̀ tí ẹ̀ lè ṣe ẹ̀ ìgbà lè ṣe ẹ lọ ṣe ó dẹ́yìn ò lè lọ gbogbo lọ báwọn bandits ọ̀rẹ́ yẹn lọ àwọn ìjọba tẹ́ ń ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn máa tó dé wọ́n kó bọ́ọ̀mù rí ni wọ́n dùn lójú kan náà fọ́nrán àlọ́pọ̀ jù ní wọn. èyí tí gbogbo èèyàn náà ni ó fẹ́ràn ara Yorùbá àìmọye èèyàn tá a bí nílẹ̀ Yorùbá tí sì ṣiṣẹ́ lòdì ṣùgbọ́n jọ́kan ilẹ̀ ó mú wọn mò ń sọ fẹ́ nìkan sọ pé Olúwo láti ijó yìí náà ṣé kò yẹ káwọn alálẹ̀ ti bá wíwọ̀n kan bọ́ ẹ̀rìn ni wọ́n ní ọmọdé burúkú ìwọ̀n bojú wẹ̀yìn ó rò pé òòjọ́ lolúwéré máa jà Yorùbá yẹn ni mo fẹ́ kẹ́ lọ gbọ́ lágbọ̀ọ́yé olúwéré yìí jà báwọn àwọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọ́n tà lọ́ba lọ àbọ̀ padà bọ̀ kí ẹ̀sì àwọn Olúwo àbọ̀ ni ẹ máa wò tí ó gbẹ̀yìn rẹ̀ táwọn bàbá wa máa pè ní àtúbọ̀tán tí àlọ́ bá lọ àbọ̀ bọ̀ àwọn bàbá wa ò já Yorùbá wọn ò sì jarán lórí tí wọ́n sọ. pátá ìgbọ́ wa kì í ṣe tójú o kì í ṣe tójú ẹ méjì àmọ́ fọ́ọ̀mù ní táà lè ṣe káwọn máa sọ kò sí ẹnì kankan ń gbọ́ ẹni tí ẹni tí wọ́n sọ tó tó bí àdìlọ́ba bandit tíjọba ọba mọ̀ sí. ìjọba gan lọ wọ́n pa sọ́jà ṣe òbí ń tẹ́ gbé lọ́ni gbé lọ́ni. OPC Sunday Igboho ẹ̀kú gbọ́ dáadáa gbogbo tẹ́lẹ̀ máa rí ìdí ìgbà Fúlàní ẹ lọ stop ẹ ọlọ́pàá ìjọba ẹ stop ẹ yóò bí tí ọ̀dà ìwọ tó ọmọ yìí pé ọ̀fẹ́ bá bandit jà ìbọn kó nídìí àtìgbà yọ̀ǹda ìjọba ò lè sọ pé o ti capture wọn o ti kún ẹ dé mo ti sọ fún yànnà tẹ́lẹ̀ gbà ẹ̀dà fẹ́ẹ́ rí nígbà fẹ́ẹ́ tẹ ní Ògùn wà ẹ̀dà fẹ́ẹ́ tẹ bọ́sà ni wọn ẹ̀dà bọ́sà ni wọn àtàwọn ọmọ o àtàwọn bandit o àti ẹbí bọ́sì mẹ́bẹ̀ẹ́ ẹ̀kọ́ gbogbo lóru ẹ sọ fún àwọn irúnmọ̀lẹ́ yìí pé ẹ̀sùn tó wá sọ̀tàn ẹ̀kọ́ gbogbo wọn ẹ̀ tún fi gbégbé wọn papọ̀ ẹ̀gbọ́n wá sáàrin ìlú láti agbóhàn dé àárín ìlú o ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá jí wọn nígbà tó ọlọ́pàá bá ti sọ̀ láǹdì tí àwọn ọlọ́pàá gbé wọn lọ́wọ́ ẹ ti gbà wọn lọ́wọ́ gbogbo wọn ẹ wá ṣe àjí wọn ogun náà nìkan fi jí wọn. ṣé ibẹ̀ ibẹ̀ ní àfọ̀sẹ́ ni tẹ́ bá ń gbúyọ́ ìbẹ̀rẹ̀ sí lóògùn wáyé lò ó ọlọ́pàá ò lè sọ pé ẹ ṣe ṣèyí o tí ìjọba bá ń sọ pé ẹ ṣọ́ra ayé ẹ mọ́ lọ o ẹ fẹ́ káwọn ọmọ ọlọ́mọ bí ìjọba gan lọ tí ọba ṣọ́ra àwọn ọmọ òkú. ebi ẹ̀mí àwọn èèyàn ní ìjọba ní ń sọ lọ́jọ́ ọmọ fàdítì délé díẹ̀ láwọn ọmọ sí pẹ̀lú sùúrù. tí ìjọba bá gan rí báyìí pé kò sọ́nà tó ń lè gbà láti release àwọn ọmọ yẹn easily ìjọba rẹ̀ wọ́n lè ronú kú fún ọ lórí yẹn kí wọ́n fi lè gba àwọn ọmọ ọlọ́mọ ńlẹ̀ lọ́wọ́ wọn àwọn tó ń dojú tí àwọn àǹkà àwọn ẹranko ẹ̀dá. so nípa bẹ́ẹ̀ káwọn á lọ sí ìgbà Fúlàní mo ti mọ̀ náà nígbà tí ẹni ẹ fẹ́ gbìjà àwa Yorùbá lórí ọ̀rọ̀ àwọn bandit ẹni àlèmúlẹ̀ yẹn láàlejì mọ́ àwọn àgbẹ̀ ńlọ yìí kò sí kankan bẹ́ẹ̀ ẹ tó wá ń rìkọ́ọ̀dù fídíò tó yẹ pé àárín kẹ̀kẹ́ tẹ́ ẹ rí inú fídíò tó gbẹ̀kẹ́ wọnú yàrá wọn lọ lásán ṣé Nàìjíríà police ló fún yín ní yọ̀ǹda láti lọ check inú ilé wọn. ẹ ọ̀gá wọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńkọ́ ara tí ẹ ṣe kọjá nìyẹn tó fa ìpànìyàn tẹ́ ẹ sun mọ́sálásí ńlá tẹ́ ẹ sun ilé olé náà. tá a bá ń wú ìtumọ̀ nípa ẹ̀fẹ́ yàwó ẹ̀jẹ̀ mọ́kò sí tí wọ́n bá ń yan Yorùbá jẹ́ àwa òye òdìdè wọ́n yan Hausa jẹ́ àdìdè wọ́n yan Igbo jẹ́ àdìdè wọ́n yan Fúlàní jẹ́ àdìdè kò sẹ́fẹ́ rí wọ́n yàn jẹ́ bó ṣe mùsùlùmí bó ṣe tí ì ṣe mùsùlùmí torí pé dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run sì fẹ́ mọ ẹnì kankan níbi ọ̀rọ̀ yàn jẹ́ ẹnì kankan bá ti yàn jẹ́ láyà gbọ́dọ̀ support ẹ̀tọ́ yàn jẹ́. kó tó di pé màá mọ tẹnu bọ̀rọ̀ náà mo fẹ́ kẹ́ kàn gbọ́ kókó kan tí mo fẹ́ dì mú bẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ lẹ́nu bàbá wa Olúwo. ìwọ babaláwo tó lóògùn pàápàá àwọn babaláwo tí wọ́n máa ń ní àwọn lóògùn owó wọ́n ní àwọn sọ òkè dilẹ̀ àwọn ò ṣe pé àwọn ò ṣe gbogbo ẹ̀ àwọn ní egbé àwọn ní àlùpàìdà àwọn ní gbogbo nǹkan tí ẹlẹ́yìn ṣe ó ti délẹ̀ báyìí àwọn ọmọ wa ni wọ́n wà nínú igbó èsì ẹlẹ́wọ̀n ní Ògbómọ̀ṣọ́ ní oríire local government bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lówó tó fi ṣe nǹkan ẹ wá bá mi màá sponsor yín pàápàá bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn àràbà wo gbogbo ẹ̀yin àràbà pátápátá ogun ló dé yìí o àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ tí wọ́n ó sígun lọ sí oríire local government tí wọ́n lo àfẹ́ẹ̀rí débẹ̀ tí wọ́n pàṣẹ tí wọ́n gba ìbọn mú gbogbo ìbọn bandit tí wọ́n gbà mú ẹ bá ti ṣe léyìí ẹ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà o ọmọ Odùduwà tẹ sọ pé Yorùbá tẹ̀ ń jà fún ẹ nífẹ̀ẹ́ wọn nu. ẹnìkan ní kí n mọ̀ pé ní bàbá wa Olúwo mọ́ bàbá àgbà wọn ti fi sórí àpèrè ìwò kò sí ní tá a fẹ́ sí bàbá wa Olúwo náà là á mọ̀ pé ó kàn jẹ́ bàbá aráàdáradán ni
ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ ṣe bí ó ti wà nù. ìràwọ̀ kan ló gbé Olúwo wá tẹ àwọn tó bá mọ ètò ayé bẹ́tọ̀ ayé ṣe rí ìràwọ̀ kan ló gbé wá báwọn lákòókò tá a wà yìí ṣùgbọ́n ìdí pàtàkì tí ìràwọ̀ yẹn fi gbé wá ìyẹn làwọn wá ń dúró dè so explanation wà lẹ́yìn ìrìn àjò tí ń rìn yẹn so ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé tá bá ń lòun láti fi da àwọn èèyàn láàmú àkókò kan ń bọ̀ tí ìràwọ̀ kan bá ń fi ọ́ jẹ àwọn èèyàn yà àbí ń fi àwọn èèyàn gbá mi dè àkókò kan ń bọ̀ tó jókòó tó mọ wò báyìí tó ní lágbára yẹn mọ́ ìràwọ̀ kó tún mọ ṣiṣẹ́ lásìkò gbà yẹn lòdì sí wọn náà nílé ibi tí wọ́n gbọ́dọ̀ tí wọ́n bá kábàámọ̀ pé kí ni mo dán wò ọ̀rọ̀ pé tó ṣe ń gbà yẹn ẹ̀sán rẹ̀ lóde ní ẹ̀sán rẹ̀ ò tí ì dé ìràwọ̀ náà sì ní ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n kàfẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ kékeré ń bẹ̀ ni. ṣe rí Olúwo sọ̀rọ̀ kan nínú fídíò tí mo play lọ wọ́n ń jẹ́ kó máa yé wa wípé àwọn babaláwo tí wọ́n máa lérí oògùn tí wọ́n sọ pé ègbé wà ibi tí mo lọ gẹ́gẹ́ nìyẹn o ègbé wà ó tẹnu mọ́ kiri yẹn wípé àwọn babaláwo sọ pé ègbé wà oògùn wà. Olúwo tí ẹ fẹ́ gbọ́dọ̀ òdodo ọ̀rọ̀ lẹ́nu mi lẹ́nu ẹ jẹ́ kí fídíò kan Olúwo lára ẹ gbọ́ Yorùbá pín ẹ máa ń tán pé Yorùbá opportunist nìyẹn Ọlọ́run kan fún yín lórí àpèrè Yorùbá ni ẹ gbọ́ díjúdíjú tó bá fẹ́ gbọ́ Yorùbá díjúdíjú ni ẹ ní sọ Yorùbá yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn àwọn bàbá wa mọ̀nyẹ́mọ̀nyẹ́ bàbá wa mọ̀nyàmọ̀nyà tí wọ́n bá kí ìpọ̀n rí egbé wọn yìí kì í lọ bẹ́ẹ̀ yìí ṣe ròhùn wọ́n ní ojú tí ó ti ọdẹ tó lọ dẹ gbó erin tí ò mégbé dání ojú tí ò gbójú oníṣègùn tó lọ dojú kẹkùn tó gbàgbé àfẹ́ rí sílé ẹ wo àwọn ohun yẹn ẹ rí pé wọn ò dárúkọ babaláwo mẹ́ babaláwo kì í ṣe oníṣègùn wọ́n kàn lè rẹkọmẹ́ndì oògùn ni wọ́n máa ń mọ̀ pé oògùn ń bẹ ṣùgbọ́n recommendation làwọn wà fún ní tí babaláwo ń ṣe ó yàtọ̀ sóníṣègùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá lọ aspect oògùn ẹ má máa fi lọ babaláwo mọ́ mo máa ń sọ gbogbo ìgbà babaláwo kan náà wọ́n máa jáde náà mọ́ wọn sọ pé àwọn lóògùn kò sí babaláwo kọ́ ló ní oògùn kì í ṣẹ̀yìn lẹ ní ìṣègùn yàtọ̀ ó yàtọ̀ sí babaláwo ọ̀jọ̀gbọ́n ní babaláwo recommendation babaláwo wà fún ká recommend bí àtòrí bá ń fọyàn àwọn ní kódà wọ́n tó sọ chemist tó lọ pé lágbájá báyìí ní ẹ̀tọ́ lọ nínú àwọn tó jẹ́ irúmọlẹ̀ wọn ní ẹ̀tọ́ lágbájá lọ òun ni ó mọ nǹkan tó lè já sírò àwọn nǹkan báyìí kó sì tó ká babaláwo pẹ̀lú pàjá gílégbò sóògùn kò sí tó kàn wọ́n bẹ́ẹ̀ so anything bá àwọn ọmọ Ìgbò ṣe ń pè wá lẹ́yìn náà ṣe ń pè wá lọ́jọ́ sọ pé Yorùbá ò yé yín sí bàbá kí ló kan babaláwo pẹ̀lú ogun ẹgbẹ́ kí ló kan babaláwo pẹ̀lú ogun ẹgbẹ́ tó bá jẹ́ pé yìí jẹ́ Yorùbá mọ̀ ṣe fídíò yìí nítorí yín ni torí ẹ fẹ́ tàbùkù Yorùbá ṣùgbọ́n Yorùbá tẹ fẹ́ tàbùkù rẹ̀ àbùkù ara yín lẹ̀ ń ta níta gbangba tí Yorùbá bá yé yín sí ni ẹ̀ ní máa fọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ lọ babaláwo kí ló kan babaláwo pẹ̀lú pípọ̀ lọ́rọ̀ ẹgbẹ́ kí babaláwo fẹ́ gbé ṣe yóò fẹ́ gbé tutù ni àbí yóò fi bọ́fá yóò fi bọ́fá torí kò yé yín gbogbo òdiwọ̀n ẹni máa wá ní gbogbo ìgbà láti máa láyé yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti sọnù mẹ́yìn tẹ́ ẹ di àpèrè ilẹ̀ Yorùbá mú lónìí. àgbọ̀dọ̀ gbogbo tẹ tó yẹ jẹ́ tí yóò fi dẹ́ẹ̀tọ́ ìpadà fún Ọlọ́run bá ní kí ìjọba wa yìí o tẹ́lẹ̀ kan sí ìwé yàrá àdúrà gbọ́ o Bọ́lá Ahmed Tinubu kò wá after anybody tẹ́ bá ní tó lọ attack Fúlàní villages àbí lọ pa àwọn Haúsá Bọ́lá Ahmed ọ̀ràn ẹ̀yẹ o yóò tó túbọ̀ di o olóṣèlú kì í ṣe irú ẹ̀ o wọn ọ̀ràn ẹ̀yẹ o àwọn yẹn kan bẹ wọ́n tàn máa dákọ̀ Bọ́lá Ahmed Tinubu wọn ọjọ́ jókòó sọ̀rọ̀ kankan o kẹ́ ẹ gbọ́ dáadáa o nítorí kan Bọ́lá Ahmed Tinubu gbogbo Nàìjíríà àti Fúlàní bẹ̀ àti Yorùbá bẹ̀ àti Haúsá bẹ̀ òrùjú kankan kò sí ẹ̀ka tó rújú mẹ́ àìlẹ́kọ̀ọ́ àtàìgbọ́n ní kẹ́kọ̀ọ́ jánu nígbà pé ìwà tí Bọ́lá Ahmed Tinubu ẹ̀jọ̀ jókòó ṣé ibi tí Bọ́lá Ahmed Tinubu tó gbọ́n dé tó ní ẹ̀sìrẹ́sì dé ní àwọn ọ̀rọ̀ oníṣẹ́ pé tó bá délẹ̀ kan ó nàbà wà tó lè kó bá rí lórí ìjọba gan yóò kó bá tó bá sì dìbò ẹ̀lẹ́sẹ̀ yóò kó bá lótìtọ́ tí ò rújú òṣì onítọ̀hún
Bọ́lá Ahmed Tinubu ló lead wa lórí àti gbógun terrorism èyí ò ní túmọ̀ ìyẹn ni pé criminal ní ká lọ lead mọ́ àbá jáde tán alẹ́ lọ jáde bá ẹ sọ fún wa ẹ lọ bá wọlé jáde tán ẹ máa lọ ibi tí ẹ wà gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ lọ bá wọn gbogbo alámà pàtẹ́wọ́ fún yín àwọn àpàtẹ́wọ́ wọn dùn bàjẹ́ pé ẹ ṣe dáadáa wọ́n ní wà ní ẹ̀ tí ẹ lè ṣe ẹ ìdá lè ṣe ẹ lọ ṣe wọ́n tẹ́yìn ò lè lọ gbogbo lọ báwọn bandits ọ̀rẹ́ yẹn lọ àwọn ìjọba tẹ́ ń ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn máa tó dé wọ́n kó bọ́ọ̀mù rí ni wọ́n àdó olójú kan náà fọ́nrán àlọ́pọ̀ ìdùnnú wọn bandits tó bá ṣẹlẹ̀ ní ìgboro àwọn èèyàn wa náà ni ẹ wá sí àárín wọn àbẹ́tọ́dá tó ti mú orílẹ̀ gbóhùn ó ti ní díẹ̀ ti wá wọ́n sì máa mú agbó nǹkan lọ́wọ́ ni kì í ṣe nǹkan tí ẹ̀ka máa lọ dàbò ẹgbẹ́ wọn tẹ́ ń jánu ẹni wọ́n lọ dìde ibẹ̀ gẹ́gẹ́ lórí àwọn tẹ́ rí yín tẹ́ lọ rìbá lórí fídíò yìí àwọn tẹ́ lọ lè dìbọn ní ọ̀lẹ́tẹ̀ lọ àti màpá àṣàlẹ̀ lọ rìbá bá gẹ̀ẹ́dì yé wọ́n máa lídìí síjà láàrin Yorùbá àti ẹ̀yà mi tọ́ba ti ń rí pọ́ọ̀tù kẹsàn-án rí wọ́n dáwà lálẹ́ ní ìlú tiẹ̀ náà ègé àwọn ọmọ tiẹ̀ náà kí ìjà wá kí ni mí rẹ̀ sẹ́yìn nǹkan sọ́stọ̀pù bá dúdú wàhálà ti ń lọ sọ́stọ̀pù ẹ̀ ni ó fi iná sí ó fi kó sí náà nì kọ́mọ jòsí kí gbogbo ẹ̀ máa dàrú sí ẹ̀rọ ọlọ́pàá yẹn tó ń da léjò ẹ̀rọ bá ní sọ́ọ̀pù rú àwọn èèyàn báyìí kán máa ba ilẹ̀ Yorùbá jẹ́ o ọlọ́wà pẹ̀lú ẹ̀rí ẹ̀yin Fúlàní ìmọ̀ràn tí màá fún yín rè tí ẹ bá kẹ́ fún ọ̀daràn ẹ tètè máa sọ fẹ́ pé ẹ̀yin ni wọ́n fẹ́ máa pè lọ́daràn nísìn ẹ̀yin náà bá ti kẹ́ fún àwọn ọ̀daràn ẹ tètè report fún police wọ́n bá jẹ́ àríyìn gan ẹ report fún police ẹ̀yin èèyàn wa ìmọ̀ràn tá a fún àwọn náà kẹ́rin pé bọ̀jẹ̀ náà yìí náà gbogbo àwọn tí wọ́n máa rẹ̀ tí ilé ládùúgbò tẹ̀ tí ń kẹ́ fún wọn ẹ tètè report fún police torí pé tí ọ̀ràn rẹ̀ bá dé ìyọ́kẹ́ yìí náà o tí wọ́n bá mú tí wọ́n bá wọn tẹ́ yìnbọn wọ́n lè yìnbọn lu ẹ̀yà àdúgbò rẹ̀ nígbà tẹ́ sọ̀rọ̀ nígbà tẹ́ sọ̀rọ̀ ẹ mẹ́jà máa bo ìbòkúbo ẹ mẹ́jà máa bo ìbòkúbo ẹ̀yọ́ ọmọ Fúlàní inú gbọ́dọ̀ ń gbé yìí ó tó nǹkan tẹ́lẹ̀ kọ́kọ́ fẹ́ máa fi fura sí yẹn ṣùgbọ́n ẹni wọ́n bá yí ìṣẹ́yìn ló jẹ mọ́ bẹ́ẹ̀ torí ṣé ẹ kó àwọn màlúù wá sí inú àdúgbò ni wọ́n kàn bá yẹ pa wọ́n kàn án lẹ́sẹ̀ àwọn yọ̀ lẹ́yìn ló kó padì tó òkè àmọ́ ilé ìsìnkà fi ń gbogbo ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gangan ọlọ́pàá gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ ṣe ń bẹ̀yẹn civil defence gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ ṣe ń bẹ̀yẹn gbogbo Nigeria security ẹ̀ kan wọn mọ̀ àwọn tó bá bá yí gangan ẹ ti sọ wọn fún ọlọ́pàá ẹni tó bá àtàkì ẹgbẹ́ lọ sí ilé ẹjọ́ ìyẹn ló jẹ́ kí ẹjọ́ bàfẹ́ gbọ́n wọn sí kíni kọ́mọ ìbáyé Fúlàní bẹ́ẹ̀ ṣe nìyẹn o tí ẹ̀bá náà ti sọ fún wa tẹ́ ẹ̀ ń tẹ́ láti bẹ́ẹ̀ bá sí ìwọ ọ̀daràn o abẹ́ jẹ̀bi o àhẹ̀kù yín àbáyé fún àwọn ilé ọlọ́pàá lọ́wọ́ wọ́n fojú ba òfin Nàìjíríà ọ̀bàjẹ́ o orí Nàìjíríà ọ̀bàjẹ́ òfin bẹ́ẹ̀ ọlọ́pàá bẹ́ẹ̀ ilé ẹjọ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ náà kọ́tọ́ Nàìjíríà ọ̀daràn ẹ̀wò ẹ̀rẹ́dẹ̀kẹ́ náà kó fi bẹ́ẹ̀dì kó yín lómi ọbẹ̀ o ẹ̀rọ máa halẹ̀ mọ́ yín ẹ gbé gbèsè ayé àlàáfíà yín ẹ wá gbọ́ àwọn tẹ́ ń fowó jẹ ẹran tẹ́ ń fi ẹran jẹ oko wọn ẹ má lùkọ́ wọn wò yín ẹ má fẹ́ ẹran jẹ oko olóko mọ́ ẹ má wùwà ọ̀daràn ẹni tí ì bá wù nù yín ẹ má wù ẹni tó bá wù nù yín tẹ́ bá kìlọ̀ tí o bá ti gbọ́ ẹ lọ rìpọ́ọ̀tù ẹ ẹni tó bá ti bẹ́rù àwọn ìyàwó tó bá pa yín ẹgbọ́n mi rìn àkẹ́kọ̀ọ́ yín ńlá jẹ́ kí ọlọ́pàá gbọ́ ṣùgbọ́n ọlọ́pàá kò ní ìdíkẹ́ ẹ̀tọ́ ẹ̀kú ìdẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ ẹ rìpọ́ọ̀tù ẹ wá láyà tó bá gbóná ẹ gbé lọ sí kóòtù wọ́n sá lẹ́wọ̀n máa bó ti dẹ̀rẹ̀ bó bá pọ̀ bá lórí bandit kan orí sílẹ̀ ẹ̀ tẹ́jẹ̀ káàkiri inú gbòòrò bẹ́ẹ̀ lẹ́sìn ẹ̀ fọ́n gbó ẹ wá bandit lọ àwọn dáradára kọ́ lálẹ́ kẹ́ ẹ wá lọ kì í sí sàwúsá lálẹ́ kẹ́ ẹ wá lọ wọn ká dúró ní àwọn ọ̀daràn kẹ́kẹ́ fèsì ọ̀daràn la fẹ́ kẹ́ fèsì kì í ṣe ẹ̀yà. ní nǹkan sọnù mọ́ yín lọ́wọ́ odidi ọmọ ọba tí ò mọ ibi tí ipò ọba dorí kọ odidi ọmọ ọba tí ò mọ̀ tún máa fẹ́ nìyí ẹ kàn ń gbọ́ sọ ẹ kàn máa ṣe gèlègèlè kò sí tẹ́ mọ̀ nípa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ó gbé ní arabaraba tẹ́ ẹ ló gbégbé tẹ́ ẹ ló gbé àwọn araba wo kí ló ká àràbà pẹ̀lẹ́gbé kí ló ká àràbà pẹ̀lẹ́gbé tó bá yá irú yín ní ọmọ sọ pé babaláwo wá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ babaláwo ló tẹ ìlú dúró ìlú mélòó babaláwo tẹ̀ lẹ́ Yorùbá tí tó sẹ̀yìn ọdẹ àwọn kankan wà tí ò yẹ pọ̀lọpọ̀ yín ẹ̀ kàn mọ jáde ẹ̀ mọ tẹ kámẹ́rà ẹ̀ mọ sọ àṣẹ lẹ́nu. ìkejì tí mo tún fẹ́ tó yẹ yín lẹ́nìí nínú àwọn ọmọ tí wọ́n kó lọ sí tó wà captivity àti pastor àti ìyá principal àti bàbá tó fi àdá gé orí tó fi àké gé orí ẹ̀ èwo nú wọn lọ́jọ́ ọmọ fásòótọ́ lọ́jọ́ ọmọ babaláwo nú wọn nígbà wọn ti ń gbé yẹn ńlẹ̀ Yorùbá tó ti ń gbọ́ pọ̀lọpọ̀ tí mo tá ń dáwọn yẹn gbé babaláwo mélòó lẹ́yìn rí tí wọ́n ti jí gbé ṣe bẹ́ẹ̀ yín mùsùlùmí àti kìrìsìtẹ́nì náà wọ́n ń gbé ẹ̀yin lẹ́yìn máa wá wọn fẹ́ máa fàdúrà àti kùránì wá wọn ẹ̀wọ̀n àti sí babaláwo pé babaláwo yẹ kó ṣe nǹkan ẹ̀ṣẹ̀ ṣe tí ó fi lọ gbé wọn wá nínú gbó sójọ́ ọmọ babaláwo náà gbé ni ẹ gbọ́ kọ́ gbọ́ ọmọ ọlọ́sùn ẹ ti gbọ́ pé wọ́n gbé ọmọ ọlọ́sùn torí kò yí ọ̀pọ̀lọpọ̀ yín torí ẹ̀mí sọ pé Yorùbá ò yé yín sí ọ̀pọ̀lọpọ̀ ní alájà kí ó gba góòlù náà tó ń sọ̀rọ̀ káwọn babaláwo bọ́ ta akẹ́bọ́nù gbé
ẹ̀yin àáfàá lẹni ṣẹ́ṣẹ́ tó láwọn ọmọ yín náà làwọn ará yín gbé, àwọn fámìlì yín náà ló jẹ́ àwọn ọmọ yín gbé, àwọn mùsùlùmí ló làwọn tó wà nínú igbó àti kìrìsìtẹ́nì, ẹ̀yin náà ni ẹ lọ́gbọ́n bẹ́ẹ̀ ṣe gba àwọn ọmọ ńlẹ̀, ẹ jáde kẹ́ lọ gbà wọ́n, òun sì tó kọ́ babaláwo ń bẹ̀. wọ́n tá ìjánu ẹ méjì àjánu mọ́ ẹ jẹ́ sọ látàyé báyé láyé tá a wà yìí o ń dágbára oògùn ọ̀pá náà nìyẹn o. tí a bá tó gbọ́ tẹ́lẹ̀ tí a bá tó pa irọ́ tí ò ṣe mọ́ wa àbọ̀ pámọ́ àlàáfíà aráàlú á gbìyànjú ìtọ́ ẹ̀ka directly lágbè ọ̀rọ̀ sílẹ̀ ẹjọ́ àbá sọ pé káwọn ọmọ ara ẹ̀ kan handle ẹ̀. ẹ láìkì ẹ̀kan jẹ́ pọ̀ ẹ wo báwọn ọlọ́pàá ti bọ́ sí ìta ní local government tí Ìgbòho wà tí ìlú Ìgbòho wà lábẹ́ rẹ̀ chairman local government ó deny information tí ẹ̀ ń gbé mọ́ Sunday Ìgbòho àbí òun náà ní gbé káàkiri commissioner police látọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọ́n deny. táwọn èèyàn bá fi sọ pé báyìí ni ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ọmọ tẹ́tí ní area yẹn ẹ gbà pé olùwọ̀rọ̀ ni wọ́n bá yẹn sọ torí pé kò sí tí wọ́n fi hàn sí abáwá mu àwọn àmọ́ pamọ́ fúnra wa láìkí kájọ pamọ́ fúnra wa káàkiri ìlànà fún yín o ẹ̀sán ni o gbogbo fake bandit yẹn ẹ bá gbé wọn bí àti ní yóò tù kíákíá àmú yín kíákíá táwọn fàyè lọ́pàá lọ́wọ́ ìtọ́ bá jẹ́ pé arígbé DSS ló lè ṣe àsọ fún wọn. so I welcome everybody tó bá ní ó yá o òun fẹ́ kí ọ̀fọ̀kànbalẹ̀ wà fún aráàlú ṣùgbọ́n lórí ìlànà tó bófin mu tó sì bá lákẹ́ ìmú. tí ẹnìkan tó bá kọjá wá bá àwọn Fúlàní lọ́dọ̀ wa tí kì í ṣe wípé òun ìfọ́ọ̀mù ọlọ́pàá ló wá gbé nọ́mà ìgbésẹ̀ nígbà wá kó àwọn ọlọ́pàá yẹn àwọn Fúlàní yẹn náà ni pé kán dúró kán invite ọlọ́pàá àwọn assist wọn ẹ̀ ní fi ìkẹ́kẹ́ sí wọn o tí wọn bá ti ṣe ọ̀daràn kí wọ́n tàbí gbégbé iṣẹ́ ayé wọn lásán ẹ̀yà ni ẹ̀ yẹ kó ẹ̀ nílà káyìí rẹ̀ àwọn tí àwọn Yorùbá bẹ́ńkánù ọba Yorùbá wọn bẹ́ńkánù ìjọba pọ̀ náà pè ní ìsẹ̀mí tọ́lá ní sáà sí fúnra wa Fúlàní lè gbónú gbó torí màálù ti ṣe sáà lè gbónú gbó ni sáà lè tọ́jú màálù bẹ́ẹ̀ tọ́jú màálù bàtà bẹ́ẹ̀ sàárè ní ìsìnkà bẹ́ẹ̀ sọ́kàwé àwọn Haúsá rà pè àlùbọ́sà àwọn àǹjàǹfààní ẹ̀ aka àwọn àǹjàǹfààní ẹ̀ àjọ ní ìtàkàjọ sí fúnra wa ẹ má bẹ́ẹ̀ ya ẹ má dá ìjà ẹlẹ́yàmẹ̀yà ẹ má dá alẹ̀ àmọ́ kírímìnà ní kírímìnà máa jẹ́ kò bá jẹ́ ọmọ Yorùbá kò bá jẹ́ Ìgbò kò bá jẹ́ Fúlàní kò bá jẹ́ Haúsá bá a bá rí Fúlàní kírímìnà ẹ rìpọ́ọ̀tù ẹ̀ fáwọn tó ní ọ̀nà àwọn experts that is Nigeria police. tí babaláwo bá ṣe nǹkan torí àwọn ọmọ yẹn wọ́n ṣe torí tẹlẹ́dùmarè ni wọ́n wò kó kàn wọ́n kò síbi tó ti kàn wọ́n kò kàn wọ́n rárá kódà kò kàn wọ́n lórí kò kàn wọ́n dì í nítorí pé ẹ̀yà Yorùbá ló fi lè kàn wọ́n ṣùgbọ́n tó bá sọ pé ká máa wò ó pẹ̀lú ẹ̀sìn níbi tẹ́ ń bá a lọ yẹn kò sọ ọmọ babaláwo tó wà nínú àwọn tájú gbé o ẹ lọ wádìí ẹ̀ dáadáa kó lè bá yé yín kò sọ ọmọ Fásóòtọ́ kankan bẹ́ẹ̀ o kò sọ ọmọ Fálọlá ń bẹ́ẹ̀ o kò sì sọ ọmọ Fáyẹmí ń bẹ́ẹ̀ àṣírí bẹ̀ lẹ́gbẹ́lẹ́nu mi lé ní kó lè bá yé yín dáadáa tó lórí yín tí ò pé bẹ́ẹ̀ kàwọn bọ́ta tẹ́ máa sọ̀rọ̀ wúruwúru tẹ́ ẹ̀ ní ètò tẹ́ ẹ̀ ní làákàyè ọ̀rọ̀ sísọ ẹ̀ máa jáde ẹ̀ máa kàn sọ̀rọ̀ ta lọ́mọ Fáṣọlá nù wọn ní àwọn tó jí gbé tí kì í ṣe ìyọmọ kìrìsìtẹ́nì tá ń pariwo pé Jésù ń bọ̀ lọ́la tí kì í ṣe àwọn ọmọ yín náà wọn kó sínú ìgbẹ́ni pásítọ̀ Adébóyè bẹ́ẹ̀ lẹ́ni tó jáde tí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó jí gbé àwọn ọmọ àjọ wọn dẹ̀ làwọn tí wọ́n gbé àbẹ́ ìkọlẹ̀ sọ fún apá nípa ànábì ẹ̀gbọ́n náà ni ẹ̀yin tẹ̀ wọn náà fún yàn àwọn ọmọ yín làwọn tẹ́ ẹni wọ́n wọ̀ náà ti kó sọ́dọ̀ àwọn ọmọ yín tẹ́ ẹ̀ sọ pé wọ́n lọ lé kéwú most àwọn ọmọ yẹn ní lọ lé kéwú ọ̀pọ̀lọpọ̀ wọn kó sínú ìgbẹ́ láti bí 40 ọjọ́ sìn tí wọn ò rí bẹ́ẹ̀lì. ẹ má fi ayé ní àwọn ẹni ẹlẹ́ni lára mọ́ ẹ gbọ́ dáadáa láwa ń bí báyìí Ìwó local government kò sí bandit kankan lọ́dọ̀ tàwa o à ń gbé pẹ̀lú Fúlàní Haúsá ń bẹ Ìgbò ń bẹ pẹ̀lú àlàáfíà a sì ní báàkì ẹnìkan wá kiri ètì rọ́bìsì kankan bí à ń mọ́nítọ̀ yín dénú ilé yín àti ìfàyín lọ́lọ́pàá lọ́wọ́ gbogbo gànàgànà tẹ́ ẹ̀ máa ṣe yẹn ẹ má gbèrè ibi báyìí kò sì ní wọ̀ bí ìdìnnà gẹ́gẹ́ bí Olúwo ṣe sọ gẹ́gẹ́ bí ọba wa Olúwo gẹ́gẹ́ bó ṣe sọ bandit ò ní wọ bí àti fake original bí ìdìnnà láìláà agbára Ọlọ́run ni o yóò ṣiṣẹ́ àti fake tẹ́ ẹ̀ máa gbé káàkiri ànìjọ wọ bí bẹ́ẹ̀ parọ́ ajá yín bẹ́ẹ̀ wá kojú yín gbogbo tẹ́lẹ̀ ẹgbẹ́ wa kápó ilẹ̀ yìí ilẹ̀ àlùbáríkà yìí lágbára Ọlọ́run bẹ́ẹ̀ náà ni kó kálukú ó ṣe dìde láwọn bí yíyá tá a bá ti rọ́wọ́ mú tá a bá ti lágbára tá a ní ọgbọ́n tá a lè dá láti sọ wọn. ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ń pè ní bandit lónìí 9 nínú 10 rẹ̀ irọ́ ni irọ́ òsì tí ìjọba ti délẹ̀ Yorùbá wa yìí á sì fi kún bọ́ọ̀rọ̀ bá jẹ́ méjì á sọ ọdọ̀ ọgọ́rùn-ún máa lọ́wọ́ ewu kí ni ṣe yìí tó dé láìkí rọ́ ẹ wá ń da àwọn aráàlú wa láàbò wá ń fi hàn sínú ìpayà àwọn tá a bá ti wá sẹ́yìn tẹ́lẹ̀ bá torí ìgbà tẹ́ ń pariwo fake Yorùbá nation tẹ́ẹ̀kan fún pàṣẹ owó lásán lọ́wọ́ àwọn fọ́nrínà náà náà gbọ́n tá a ní ẹmẹ́jà dógún lẹ́wọ́ sẹ́yìn kẹ́kọ̀ọ́ lára Biafra mi sọ́ọ̀ ta sọ̀dá ní gbàgbọ́n ibẹ̀ ẹlẹ́pàá Tinubu ni ẹ̀ yìnbọn fún pé ẹ̀ tó lóṣèlú ọkọ̀ kàmpé fídíò rẹ̀ sáwà. ẹ já máa sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀yìn wa ẹ já máa sọ̀rọ̀ dèdèrè ni máa fọ́ọ̀lù ọ̀rọ̀ dèdèrè aláìgbọ́n ní kò ní ọ̀rá sáàdì àwọn fake struggle tí wọ́n ń wí aláìgbọ́n tó bá dé làkàyè ní tó bá ti gbọ́n mọ̀ náà báyìí wáyé kọ́lẹ́tà táwọn èèyàn béèrè ni pé ta ló fún yín ní ọ̀dà láti lọ rí náà chẹ́ẹ̀kì ìgá Fúlàní
ẹ rìpọ́ọ̀tù ọlọ́pàá mọ tí ó ṣe tẹ láti ní tẹ̀lé ṣe ẹ mú wọn lẹ̀ di ọlọ́pàá wá ẹyin bíbó ní ẹ̀dá ńlágbára tẹ́lẹ̀ gan fúlàní ẹ̀ lọ ẹgbọ́n sọ pé àwọn fúlàní gan àwọn burúkú rẹ̀ máa gbé àwọn náà fúlàní máa fẹ́ràn jòkó wọ́n fẹ́ràn jẹ́ kó tèmi náà rí a lọ rìpọ́ọ̀tù wọn lọ́dọ̀ civil defence ìwà tó bá ju civil defence ẹ lọ sọ fọlọ́pàá kódà ìtọ́ bá yẹ kí DSS gbọ́ sí tó fẹ́ lágbára díẹ̀ ẹ̀bùn gbọ́ gbogbo àwọn ẹ̀ka yẹn ìjọba máa tó dé tó fi gbé kalẹ̀ ẹ̀rọ bí ọpọlọ ẹnìkan ìjọba ní ọpọlọ wọ Nàìjíríà ni ẹ̀ máa mú alẹ́gọ̀ ẹ̀ máa tàn wá ẹsẹ̀ ni o èyí ló bá lákè mú ewé tẹ́ẹ̀ bá ti mọ bí kan ṣe rí ẹ̀ máa jánu ẹ̀ máa gbá wájú ẹ̀ máa gbá fọ́ọ̀dù láì nítumọ̀ tí ò nítumọ̀ kankan ẹ̀ máa dàgbò karú ìkìlọ̀ ní fún gbogbo àwọn ìmọ̀ràn fún ẹni tí bá máa gbọ́ mọ̀ràn ìtọ́sọ́nà fẹ́ni tó bá rí pé ọ̀rọ̀ yìí ìtọ́sọ́nà gidi ni ẹ má jà kú kíkó tó dé ẹ má jà fi ti akún ètò ìbẹ̀ ńlẹ̀ ń pa aráàlú láyà ẹ má tó fẹ́ lójú ẹ má sì rò alẹ́ káàsì alẹ́ lo tíṣẹ̀lẹ̀ láti wọn dọ́gbọ́n máa gba owó ẹ wá rí ìjọba wa ẹ wá o ẹ má rẹ̀jísítà àwọn onígànràngànrà o ẹ má rẹ̀jísítà wọn o tẹ bá rẹ̀jísítà àwọn ẹ̀ ń ṣera yín ni o wọ́n máa ń lo irú wọn láwọn kọ́ńtírì kan àbáwọn area kan lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn tí wọ́n ń lò yìí ni wọ́n padà pa ìdólò wọn wọ́n pa lára wọ́n gbógun tì wọ́n gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ tó ní wọn lẹ́kọ̀ọ́ lójú ọ̀dẹ̀ tí ń lu ọlọ́pàá ibi wọ́n fi ọlọ́pàá sí lọ́lọ́pàá wa always wọ́n sáà gọ́ọ̀mẹ̀ntì ni bẹ̀ẹ̀ táwọn tó yẹ pé wọ́n ní fọ́ọ̀mù tí wọ́n gbà wọ́n ní tírélì tí wọ́n gbà kò sóbì ẹ̀ka tó gbé wọn wọlé wọ́n gàjà wá wọ́n wá fẹ́kẹ́ lu àwọn látòrí bẹ́ẹ̀ òṣèlú àbí nítorí kinní bàbá lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn tọ́ọ̀gì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn olóṣèlú mọ́ ń lò náà tọ́ọ̀gì tí wọ́n ti ní ìbọn burúkú lọ́wọ́ àwọn ń da ìrú lẹ́yìn ìgbà tó ṣèlú bá lọ. ẹ dágbára tẹ́lẹ̀ jẹ́ ẹkùn ọlọ́run yín lónìí ó gbà yín lẹ̀ ẹ wá ń fi ńlá babaláwo lọ́rùn kí ló kọ́ babaláwo pẹ̀lú àwọn ọmọ tó jí gbé tí babaláwo bá jáde wọ́n ṣe torí Elédùmarè ni kò kàn wọ́n lọ́dún ọ̀sẹ̀ fẹ́ gbọ́lẹ̀ ìdílé gbẹ́lẹ́nu mi yẹn kò kàn babaláwo kankan kò síbi tó ti kàn wọ́n ẹ̀yin ni kẹ́ lọ wójútùú sí ibi tí wàhálà ti bá yín kẹ́ lọ mójútó kẹ́ lọ yanjú ẹ̀ kò kàn wọ́n o òdodo ọ̀rọ̀ bẹ̀lẹ́gbẹ́lẹ́nu mi lédi yẹn. gbogbo ẹni tẹ̀sí jẹ́ ọlọ́pàá náà iṣẹ́ Ọlọ́run lẹ́ ń ṣe ẹbẹ̀rù Ọlọ́run iṣẹ́ Ọlọ́run lẹ́ ń ṣe torí Ọlọ́run ló yẹ kó sọ́ọ̀lù tó máa ní ẹ̀yìn kẹ́ mọ́ sọ́ọ̀lù iṣẹ́ ńlá lẹ́gbà iṣẹ́ àlùbáríkà rẹ ni iṣẹ́ tí ẹ̀ ti mọ́ sórí rẹ ni ẹ mọ́ gbàgbọ́ rẹ ẹ sì mọ́ yàn jẹ ẹ sì mọ́ dùn tí ẹ sì mọ́ fi òótọ́ pamọ́ ẹ dúró sí ààyè tí Ọlọ́run fi yín sí àlùbáríkà Ọlọ́run wà tó jẹ́ special fún anybody nù yín àti orí àìmọye olóòótọ́ nù yín tó pé òótọ́ ló gbé dé ipò ọ̀gá a sì ráwọn ọ̀rọ̀ nù yín tó pé irú àyẹ̀ ló lè kó omi iṣẹ́ ọ̀wá rí ibi tó ti lè ṣiṣẹ́ mọ́ wọ́n mọ̀ pé àwọn mọ̀ dismiss ẹni báyìí ni gbogbo ẹni bá lóòótọ́ nù yín òótọ́ ọmọ gbéga àmọ́ onírọ̀ àyà ìjọ kan yóò irọ́ wọn bá yìí rẹ jẹ́ ẹ̀yin politician wa Bọ́lá Ahmed Tinubu àwọn kan bẹ tó ń fa gbìlú káàkiri nígboro wọn lẹ́yìn lè ràn wọn àwárí láyé ẹ̀ lè ràn ẹ ti gbọ́ dáadáa ẹ náà àlè kankan Bọ́lá Ahmed ò lè ràn yín tó kẹ́ lọ́ máa pa Fúlàní ẹ̀ tó máa wọ gà Fúlàní o láyé Fúlàní ọwọ́ àbẹ́rẹ́ tó gbé wọlé ó yẹ tó ní ìdìbò wọn ní ìdìbò ẹ̀ àwọn tá a ṣe ti Bọ́lá Ahmed Tinubu ní títò tọ́rì kì í ṣe pé àpìlọ́mù ṣẹ̀gbẹ́ kankan ṣùgbọ́n a rí pé ẹni yìí òun ló tún èkó ṣe ẹ̀jẹ̀ á dìbò fún àwọn tá a ń ṣe tiẹ̀ ní tò tọ́rì nítorí aráàlú èyí tó sì ń ṣẹlẹ̀ yìí àdálé kí ló dé ìjọba tí àwọn èèyàn rí bá dùn láfẹ́ kì í ṣe kí epo wọn kí gáàsì ọwọ́ kí gbogbo nǹkan wọn kí ara wa mọ̀ ní aráàlú àwọn èèyàn níjọba tó fẹ́ bá wọn sọ̀rọ̀ wọn á ní ṣe èyí náà lẹ́ tó ń lọ́jọ́ àmọ́ sọ̀rọ̀ èyí ló dáàbò mẹ́lẹ̀ ló kọ́ mọ́ rí sí kó rí sí ni. gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ òṣèlú tí òṣèlú ti ba ọpọlọ yín jẹ́ ti ba ìwà yín jẹ́ ẹ kí ìsara níbi òṣèlú yín tẹ̀sí ẹ máa wà pẹ̀lú ìwà ọmọlúwàbí yóò ti tán always àwọn olọ́ta kankan lọ́ta ẹ bá ti ṣe dáadáa báyìí àmọ̀ support ẹ̀ ni ẹ wà mú wa lọ́wọ́ nítorí wípé wọ́n yá ìfẹ́ ẹnu yín kan tẹ́ fẹ́ ṣe lásìkò kan àṣẹ sọ́sọ́ pé tó bá ṣe ìdí ìtọ́da àdẹ support ẹ níbi àmọ̀ support yín níbi tó da àdẹ support yín níbi tí ò bá ti kíni tí ò bá ti da à ń sòdodo níbi tí òdodo bá wà ibi tí ẹ bá sì sọ tí ò tó bá da à fi ọ̀rọ̀ ránṣẹ́ sí yín pé ẹ̀ka tó ṣe wà á fà kẹ́ ṣubú o mò ń sọ fún àkàyè pé kọ̀sẹ̀ ẹ̀dẹ́tẹ̀ mi ò léèyàn bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ẹgbẹ́ wo lọ́kọ̀ fà ní ìsìn akọ́ọ̀dù àwọn èèyàn mi bẹ́ẹ̀ APC àwọn èèyàn mi pọ̀ ń bẹ́ PDP àná gan èèyàn mi tún bẹ́ẹ̀ PDP àná tí wọ́n ti yanjú ẹ̀ wọ́n dúnbù rẹ̀ ní bí wọ́n sì sọ́dà rọ ni àwọn èèyàn mi tún bẹ́ẹ̀ kò sí ẹgbẹ́ náà tí ó sáwọn èèyàn ni ìtọ́ka ti àrí òtítọ́ torí pé òtítọ́ yẹn nìkan ló lè lára lò gbogbo camouflage yẹn kò lè lára lò ṣé ẹ rí tẹ́ bá mú jẹ tẹ́ bá ṣàbùsẹ́ nìkan tẹ́ bá mú jẹ ìbímọ Ọlọ́run kò ní jẹ́ kẹ́ gólẹ̀ o ìbẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ kó òtítọ́ ọmọ wà pẹ̀lú always kódà kó òtítọ́ yẹn kọ́ mọ́ gbè yìí ẹ̀yin olóṣèlú mọ̀ bá wù wọn ẹ̀jọ̀ òṣèlú tó ń bọ̀ yìí bí bandit ṣe lè da ayé àwọn èèyàn rú tẹ́rù ń bá wa òṣèlú burú jù bẹ́ẹ̀ lọ ẹ má sọ dogun ẹ má sọ di ìpànìyàn ẹ dákun òfin tó bá kò lófin Nàìjíríà nítorí kí ètò lè bá tò ní ẹ bá ní kí èso fi yẹn bàbá Bọ́lá Ahmed Tinubu wàláhì bí mo ṣe wà ẹ̀mọ́ rẹ́dí láti support yín ní àfẹlẹ́míà kí ló dé agbára Ọlọ́run níbẹ̀ lọ́wọ́ yín kì í sagbára yín
ibi ẹdín òun ẹ tó bẹ́ẹ̀ àti débẹ̀ kò sí dẹ́lẹ́ nítorí ibi débẹ̀ ọlọ́run lọ́kàn sáyẹ̀nsì ibi ẹ̀ débẹ̀ arúgbó ọ̀dọ́ ọlọ́run pé wàláhi billahi ìbò mi èsì ìgbọ̀rọ̀ kan mo dì fún yín ìbò thousands mo dì fún yín all my follower mo ní ẹ̀yin wọn lọ dìbò fún bí mo ṣe hóòdì mọ́ ìbò mìíràn dì sí àwọn ẹ̀mọ́ mi dáadáa àmọ́ nǹkan bẹ tó kó kélé à tó jẹ́ yàjò táwọn aráàlú béèrè fún àtẹnumọ́ èyí ò tí ì kà pé ṣé a ṣe support àbá support ẹ nígbà tá a support ẹ náà a sọ pé bàbá excellent bí àtọwọ́ alọ́sàn ni o àní kẹsì pé ẹ̀yìn rí tí ẹni yín ọ̀pọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí láti pòwe rẹ̀ pé kẹfà lè rẹ́ni tẹ́ni ọkọ̀ ṣùgbọ́n torí kẹ́ ẹ jẹ́ ẹ̀mọ̀ dáadáa bí wọ́n bá ṣe pé kì í ṣe Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ à ń bẹ̀ ní ìsìn ní pípọ̀ ọ̀dà náà ni ọ̀dà nítorí bàjẹ́ Nàìjíríà kì í ṣe àwọn pẹ́sẹ̀ǹtì ní ẹ̀ dà bàjẹ́ gbogbo wa lájọba nǹkan jẹ́ ó ní ìjọba ìgbó contribute ṣé wọ́n wá lè wo Bọ́lá Ahmed Tinubu kí epo wọn ẹni tó lóun ó gbé wálẹ̀ tí ó wà wálẹ̀ mọ́ tó lè wò that's the reality ṣùgbọ́n kí ká má sọ ọtí tó dúdú ọ̀rọ̀ wọ́n lọ́mọ àwọn alẹ́ nìkan tá a jàbọ̀ wájú rẹ̀ wọ́n náà ó sì jàbọ̀ wájú ẹjọ́ kan náà ni Allah ẹ̀rọ máa parọ́ mọ́ òtítọ́ ní kí wọ́n máa wà áfà rẹ̀ òtítọ́ always ìmọ̀ràn ta ní fún ìjọba ìmọ̀ràn ta ní fún ọ̀rọ̀ bandit lọ ní títí tá a sáré rẹ̀ náà ẹ jẹ́ kí fọkànbalẹ̀ wà ẹ jẹ́ kí fọkànbalẹ̀ wà ẹ má da àwọn aráàlú láàmú mọ́ ẹ̀yin aráàlú náà ẹ má dára yín láàmú mọ́ ẹ má máa gba arọ́gbọ́ mọ́ ní tẹ́ gbé kalẹ̀ fún yín ní ọlọ́pàá DSS if anybody bá pẹ́ra ẹ̀ security tí ọba ti tọ́ ọlọ́pàá ṣe òfin Nàìjíríà ní balẹ̀ rù ìwà tó bí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwà ta kì í ṣe kọ́fẹ́ secure èèyàn fẹ́ fi pawó lásán ni wọ́n yẹ kí ọlọ́pàá kọ́kọ́ lẹ́rù ìbọn lọ́fẹ́ sáàbù aráàlú ni the number one and the only official service òun náà ni kó ọjọ́ ọlọ́pàá DSS ẹ̀kọ́ ìgbòho ìjọba ẹ̀kọ́ bá wọn lẹ́rù pápá ìjọba mú àwọn tó ń fi odidi mọ́tò ńlá kan lóòdù gbó wá kò ní àlà láti pe àwọn àjọ ẹ̀dẹ́lẹ̀ ẹ̀ máa bọ̀ wá mú wọn wọ́n ní àwọn fún 5 billion naira kò sí tọ́jọ́ wọ́n mú yín ni wọ́n máa fa ìgbà bribe bí a ṣe ń ṣe fún mùsùlùmí là ń ṣe fún kírísítẹ́nì là ń ṣe fún ẹ̀tí èsì méjèèjì nítorí pé ẹ̀san ọba tó ní àwọn gbogbo wa ènìyàn san wa ọ̀rẹ́ san wa alágbàríkà sí ni ó kéré nù ju ẹ̀sìn tọ́lọ́run fún ní irú àṣeyọrí tọ́lọ́run bá fún wa over 70 nursery primary and secondary school ní gbogbo ilẹ̀ káàró òjèrè ìpínlọ́wọ́ ọlọ́ni àti àdúrà àwọn mẹ̀kúnnù ti ń gbà lórí wa 26 years rèé tá a ti ń sọ́ta kò bu wa lọ́wọ́ ara kojú oníbọn láì níbọn ìdí ń bẹ lọ́wọ́ wọn òṣèré wa a sì mú wọn fún ọlọ́pàá gan sì mọ́ àtẹnudọ ọlọ́pàá láti 26 years ọ̀gbọ́n pẹ́ta àwọn ìjà lè rí àbọ̀lọ́ pààyàn àbọ̀lọ́ wárẹ́ ẹ̀yìn ọlọ́pàá iṣẹ́ yìí rẹ̀ ṣé ká máa rí ṣe yìí ṣé ìjọba fún àṣírí láti gbé ni ìjọba ti jẹ mẹ́tì àwọn àárùn ọlọ́ọ̀gbọ́n òun ó ṣe rí ṣe ẹ sáwọn pé àwọn ṣiṣẹ́ ní abala security bẹ́ẹ̀ sì mú wọn tẹ́ lọ fà wọn ọlọ́pàá lọ́wọ́ tọ́lọ́pàá tí àmọ́ lẹ́gbọ̀n bá tún àwọn olóṣèlú náà ló tó lọ béèlì wọn jáde nínú ẹ̀wọ̀n tó ti yá iṣẹ́ tó ti yá ẹjá sí gbogbo yẹn ẹnikẹ́ni tó bá fẹ́ kí ọmọ wọn dà gẹ́gẹ́ bí àwọn ọmọ tó ń para wọn ìtàn gbìyànjú para wọn torí òṣèlú yìí mọ́nà ọmọ ọlọ́mọ ní iṣẹ́ ikú mọ́ ọmọ tiẹ̀ sí àbúrò ọ̀dọ̀ ara àwọn ọmọ ọlọ́mọ àwọn tẹ́ ká mọ̀ bó láti correct wọn wáyé tẹ́ change orúkọ ẹ̀wọ̀n sí correction center ibi láti correct gbogbo àwọn mistake táwọn ọmọ yìí ṣe ní ṣe ẹ̀tùn àmọ́ jẹ́ ẹ̀tùn àdákọ̀ wà láti bẹ́lẹ̀ lẹ́yìn olóṣèlú bẹ̀rù ọlọ́run o ẹ̀tù ti bẹ̀rẹ̀ báyìí o ẹ̀tù ti bẹ̀rẹ̀ o ẹ̀tù ti bẹ̀rẹ̀ kẹ́mọ́ ẹ̀tù tó ń pààyàn wà láwọn kan tó ń sọ lórí íńtánẹ́ẹ̀tì ìjà sọ̀rọ̀ àwọn tí ẹ̀ bá ṣe dáadáa fáwọn èèyàn wa tó bá fi dàsìkò láwọn àṣọ fún wa pé kó tó lọ dìbò fún yín bí ẹ bá ti dáadáa sọ mínísítà Oyètọ́lá former governor kọ̀sásì ní ipò gómìnà náà tó fi lọ rin bò ní títì Òṣogbo sí Ìwó sí Ìbàdàn a sì yí pé adúgbò lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run fún wa ní wẹ̀ tó tún wá lọ sí sábàbí dáadáa yìí pẹ̀lú gbogbo alámọ̀gùn lámọ̀ sàfàní bẹ́ẹ̀ àwọn ọmọ òṣèlú rọ́ ká máa ga yẹn ètò àbá ṣe yìí àti gbogbo àwọn tó kún lọ́wọ́ tó gbọ́ ṣe wàhálà rọ́ọ̀sì yín Bọ́lá Ahmed Tinubu nǹkan ńlá ni máa yé ìṣẹ́jú táwọn máa rin Òṣogbo tí ẹ bá parí ẹ̀tàn ìṣẹ́jú táwọn rìn ní ìsìn tí wọ́n bá parí ẹ̀tàn ní ìsáà ní ìdíjàmbá níbẹ̀ àtẹ́jú ń takò yíyá jàmbá níbẹ̀ àwọn kan báwọn àwọn ò lè ṣàbòsí ẹ̀ àwọn àáfà òtítọ́ láti dúró tó òtítọ́ bẹ́ẹ̀ lérí wa ká dúró tó rọ́ lára a lè dì náà ìtẹ́lẹ̀ lágbèjú gómìnà Adeleke kí wọ́n sọ pé kí ló ṣe ìní ìgbẹ́tẹ̀ rí àtàwọn ọjọ́ mi àmọ́ kó lè ṣe tó báyìí ó ti ṣe kọjá táà rò bí ó lè ṣe ó try náà ó try ó gbìyànjú lẹ́nu bàbá ó ṣe tí a expect àtẹ̀jọ́ láti reality ẹ̀ máa rí kò tẹ́wọ̀n náà mo ti sọ wá ní kí n máa parọ́ ni mi ò ní parọ́ àìṣe ìṣe alátakò à ń bọ̀ brọ́dà wa ni Muslim brother tó bá wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ èèyàn kí èèyàn ṣe ìrànlọ́wọ́ fún bàbá yẹn bá kà so gbogbo kálukú ṣe arẹ́gbẹ́sọ láti ọ̀rẹ́ mi àná ọ̀rẹ́ mi àná ọ̀rẹ́ mi àná ọ̀rẹ́ mi òní ọ̀rẹ́ mi ọ̀la ìwọ́n tó bá ń bá sọ̀tà àgbọ̀dọ̀ mọ business ẹ̀jọ́ ṣe tí ó gbè yín so ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ADC lọ́jọ́ mo dín ní Abdulsalam yìí níjọ́ tó wà speaker olóore ńlá kan tó ṣe fún ìjọba tààrà Muslim ní ọgbọ́n pé àlókọ tí ó ṣe òun ló pe gbogbo house pé ẹ̀yà ajá sọ̀rọ̀ nípa àmọ́ nípa àjọ ìkàsọ́ ó sì sọ odò àròjù wọn ò ṣe bẹ́ẹ̀ fúnjọ kan rí
kí àwòrán ọmọ defend the Islamic organization nígbà tó wọ́n pa máa ń gbà wọ́n tó wá fẹ́ fi da ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá ni gbogbo tá a lè sọ pé àwọn kan sọ pé wọ́n gbọ́dọ̀ níbi kan ní ẹ̀yìn wo ló ṣe gbogbo ìgbà lájọ wà ní ẹgbẹ́ kan náà ìjọ kan náà ìjọ tí Adélékè wà ní APC lájọ wà ń bẹ́ ìjọ Adélékè wà ní APC lájọ Arẹ́gbẹ́ àwọn àbẹ́ Oyètọ́lá gbogbo wa lájọ wà ń bẹ́ wọ́n ṣe ìpínlẹ̀ ìṣẹ́ ìgbésẹ̀ lópin yìí ṣé kí á ló pè ní ṣé wọ́n ṣe tí olóṣèlú bí yìí nígbà wá dìbò fún yín nígbà wọn á believe pé ẹ ṣe dáadáa ni ẹ ṣe dáadáa nígbà ṣe pẹ̀lú ìṣẹ́ ìdáhùn ẹ̀ṣẹ́ ti gbé pín lọ kílẹ̀ lọ sí ilẹ̀ o ẹ bá ṣe dáadáa àwọn kì í ẹ náà ṣe sùúrù ẹ̀ṣẹ́ ẹ̀dẹ́ bá rí àwọn afín òníbi tí ó lọ ẹ̀ tó pọ̀ dáadáa tá a bá kọ́yìn sí yàn a bá sọ jáde ní public pé òníbi tí ó lọ kò síbi tí ó lọ kọ́lá kò sí president olóòrùn ìjọba alábòsí àwa náà a sì máa ń sọ àìsàbòsí tí táwọn sọ nípa Bọ́lá Ahmed Tinubu ó kílẹ̀ dáadáa bàbá àwọn èèyàn expect ìtọ́pọ̀ lọ́dọ̀ yín àwọn mẹ̀kúnnù especially etí mẹ̀kúnnù fẹ́ ẹ̀sìn fún and same time sọ pé kì í ṣe yìí lọ bà Nàìjíríà jẹ́ torí pé kò ọ̀la ní àti bà Nàìjíríà jọ fẹ́ tó ṣe ni àwọn nǹkan kan bẹ́ẹ̀ máa gbé Bọ́lá Ahmed Tinubu tó kó lè mọ́ yàwó yẹn ní ìsìn tọ́ba kò lè yé wọn 26 years lọ́wọ́ máa sọ fún wa nípa nítorí pé nǹkan tá à ń ṣe pọ̀ lọ́jọ́ ta wọ́pọ̀ à ń ṣe alábàárà security ẹ̀jẹ̀ ọ̀bà yìí ìyẹ́sọ̀tà náà kò sí tó ṣe bọ́lá tí ń bẹ lókè ọba ti bínú sí à táwọn tí sì ń bẹ́ńlẹ̀ táyà wọn jẹ tó wọ́n bá já láì mọ̀ká tó bá yẹ wọ́n mọ̀. Now then, láti 1999 láti wọnú politics láti 1999 láti wọnú politics láti bí 27 years àbí 28 àbí 29 gan láti dá sí politics. A sì fẹ́ láti dọ́ta àti dá sí politics ibi tí a bá fi sí a sì máa ń sọ pé ibi tí ó dàbí ẹni pé kò fi sí rè ibẹ̀ ni ọlọ́mọ gbà wò láti Ìbàdàn òfin máa ti ń sọ̀rọ̀ ọlọ́jà àdọ̀tà àwọn kan nígbà táwọn kìlọ̀ fún ẹ mọ̀ já bí ẹ bá jẹ́ ẹni kéde ẹni kejì òní wíìn ni Adémọ́lá ìlọ́lọ́run ó gbé fún ó sì gbé fún ọlọ́run wá ṣe pabamari ní táwọn ọ̀rọ̀ bí ó ṣe ló ṣe kíni ló ṣe ìwọ náà ni òtítọ́ làwọn máa sọ so àwọn àtàṣe sọ̀rọ̀ yìí kí ẹ bá sọ̀rọ̀ nípa humanitarian wọn làwọn àfáà kan bẹ wọn ní àwọn àfáà humanity ṣe humanity tó wà o wọn máa ń bú wa lọ́pọ̀lọpọ̀ àwọn alákatakítí ni ìmọ̀ tó orí lára wa tó fi pè alákatakítí òwò mú wa ni èmi orí íńtánẹ́ẹ̀tì ló ti ń kà ń pa wa ó súnmọ́ wa rí tó máa ń pe humanity àwa tá a ní humanity rè àwọn àfáà lọ́kọ́ wa àwọn ẹni Ọlọ́run lọ́kọ́ wa àwọn tá a bá gbé tán jẹ́ ní Ọlọ́run àná kọ́ wa a nílé ọmọ òrukàn a sì ní ọmọ òrukàn more than 400 ń bẹ ní gbogbo ibi tí a ti ń mójútó ọmọ òrukàn tán jẹ tán mu àwọn méjì wà pé wọn ò sí nínú 400 yẹn tó lè pé bí ẹ̀kọ́ kan ni wọ́n kàn máa ń já wa wọ́n ní olówó school rẹ̀ àwọn ń kàwé bẹ́ẹ̀ là ń kéwù ìṣẹ́jọ́ ẹ má kàwé mọ́ wa á sọ fún kọ́kọ́ lọ kéwù mọ́ ẹ má sì kéwù á sọ fún kọ́kọ́ lọ kàwé mọ́ òṣìṣẹ́ náà mú wa bí kíni ẹ̀kọ́ mẹ́rin wọ̀ ní tọ́pẹ́ máa bú wa tí ó tẹ̀sí béèrè nípa wa ní ìṣẹ́ bí anú ni pé ọ̀tọ̀ láǹtà ń bájà tẹ́lẹ̀ jẹ́ ìgbẹ́nu sí ọ̀tọ̀ láǹtà ń bájà àwọn ẹ má dalẹ̀ Yorùbá rú ẹ má da Nàìjíríà rú ẹ má di àlàáfíà àwọn èèyàn lọ́wọ́ ẹ má gbógun ti ẹ̀sìn wa ẹ má yan àyàn jẹ àwọn ọ̀tá tí a nìyẹn owó ní tiẹ̀ tó ń gbẹ́nu rẹ̀ sí ẹgbẹ́ lọ́tọ́ tí a pa fún wọn náà gbàgbà ẹ wo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bọ̀ yọmọ jẹ́ ọmọ iye yìí sí bọ́lá sì yeye tẹ́lẹ̀ òye kò yeye náà kò sí tẹ́sí nígbà tí Ọlọ́run bá ti ṣe kankan. màá mú fídíò arákùnrin kan wọlé sí yìí táwọn ọlọ́pàá ṣe fọkùnrin yẹn mo fẹ́ kẹ́ ẹ wò ó. ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kọ́ka àwọn méjèèjì tí mo gbé sókè yìí kọ́kàn wọn lára kò sí nǹkan méjì tí mo fi gbé fọ́tò wọn òkè ní wípé tó jẹ́ tójú wọn hàn níta tẹ́ máa bá àwọn àfáà àtàwọn kírísítẹ́nì tẹ́ máa bá wọn fà á nígbà tí àfáà bá ń pariwo gèfèrí ní ẹ̀sìn ìṣẹ̀ṣe tí pásítọ̀ wòlíì náà tẹ́nà pariwo pé gèfèrí lẹ́yìn ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ padà lẹ́yìn rẹ̀ ẹ padà kéré kan ibẹ̀ yẹn kọ́ mo wá ń lọ mẹ̀kẹ́mi kó tó lè sọ̀rọ̀ kí n lè bá mọ irú yàn téèyàn náà jẹ́ kì í ṣe pé yàn fi ilẹ̀ fara pamọ́ fún rẹ̀ yàn ìdílé ó ṣẹ̀ṣẹ̀ gidi náà ti gbé mi gan tí ì ṣe pé wọ́n ní wọ́n pé má pèsè tí ọ̀làjú ń dé àtó ń rí àfáà àtó ń rí pásítọ̀ nínú ìdílé tíá gbogbo ẹ̀tọ́ mọ̀mọ́ tẹ́wọ̀n ìbá dàpọ̀lé alábẹ́ nílùú kiri olówó ọdún tà ń ṣe lọ́dọ̀ ọdún pé ọ̀dì 40 oṣù kẹrin kí báàlì àgbòlé ó kú ó gbọ́dọ̀ ṣe ni kí ó lè bá fi mọ̀ bẹ́ẹ̀ tí bẹ̀rẹ̀ náà kọ́ mọ́ à ń lọ ní pé àfáà pásítọ̀ nìkan ní oníṣẹ̀ṣe ó ṣe pé nìkan ní oníṣẹ̀ṣe máa bá fà tẹ́tì ti yọ ṣẹ̀ṣe kó nínú Nàìjíríà yìí gangan náà jọba tẹ́tì ti yọ ṣẹ̀ṣe kó mẹ́ torí pé lọ́nà wo mi rí ọlọ́pàá bú o torí ọlọ́pàá náà mo lọ mi rí ọlọ́pàá bú o látàrí ọmọ mi ìtọ́jẹ́ pé wọ́n ti di babaláwo òjijì pẹ̀lú èjì wọn torí pé bí èèyàn lọ́mọ akọ́ṣẹ́ babaláwo torí pé wọ́n fẹ́ fi lówó pé ìdíwé bá ti yẹ pé tó di babaláwo nǹkan pátá lọ́dún kan méjì oyè ládé ó tó dì múnú ṣẹ̀ṣẹ̀ nígbà bá ti lówó tiẹ̀ tó ti so ògùn tí ọ̀ yóò ṣe ní ògùn tẹ́lẹ̀ bàbá ayé jọ̀hún lè ṣe fọ́mọ mi kí wọ́n máa ṣe ti ṣe tí ó pé tójú ọlọ́pàá náà rí kí wọ́n bá kó sínú ilé ọmọ 70 years bóun ò ṣe ní rí bẹ́ẹ̀
ẹrù ìkẹsẹ̀sẹ̀ dè sí ọ wá di ẹrù òfin ní Nàìjíríà tí ọlọ́pàá bá ọṣẹ lásán nínú ẹrù yín ó lè ju kéèyàn gbégbó lọ kán bá ọṣẹ nínú ẹrù yín ó lè ju kéèyàn pé èèyàn gbé ráìsì lọ kí ló dé ìkẹ́ yìí ti máa ṣẹlẹ̀ lójú mi tàná yìí ló bí mi nú gan ọmọ tá a jọ gbọ́ èmi jọ ìmúnú mọ́rúwá ni tá a bá kọjá pápá ní Ogun State bíbá yìí èmi jọ ìwé níbẹ̀ koro tá a bá kọjá pápá lógun State níbi asáàtì lọ sáìdì ọ̀nà fọ̀yẹ́ sá lábá àwọn ọlọ́pàá yẹn láti ẹ̀já wa méjèèjì bọ̀ lẹ́nu mọ́rúwá yẹn láti ẹ̀dẹ̀kọ́ kálukú ọmọ ẹ̀tọ́ ara rẹ̀ ẹ̀tọ́ ara mi bá kankan bẹ̀ àwọn atọ́ ara yẹn àwọn abá kíní tíra àbí kílámọ́ pọ̀pọ̀ yẹn kéèyàn ó di lówù dúró òwúgbogbo láti ẹ̀já ọmọ yẹn lẹ̀ wàhálà tẹ́lẹ̀ àti mọ́rúwá yẹn bá fà bẹ́ẹ̀ ní àná nígbà pé mọ́rúwá yẹn gé padà sọ pé ká mọ́ ọ lọ pé torí ibi tó ń ná lójoojúmọ́ lélẹ́yìí kó mọ́ di pé yàpò náà padà fìyà rẹ̀ jẹ lẹ́ni tó bá ti dé kóòtù kan ló máa sọ bẹ́ẹ̀ lẹ́nu ikò bẹ́rẹ́ tó dé mi tó jóye pé ìjẹ́ ẹ bá lára bọ̀bọ̀ yìí ẹ fi sọ̀rọ̀ yìí bí ìbá dénú mọ́tò tèmi gẹ́gẹ́ bá 17 rẹ̀ ẹ bá 17 rẹ̀ lọ́ni bẹ́ẹ̀ mi wa mọ́tò ní yìí gẹ́gẹ́ kí ló dé sọ pé ìṣẹ̀ṣe wa ti dẹrù òfin ẹ ó ní kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ gbé ọṣẹ lásán pé mo fẹ́ mọ ọṣẹ yìí wẹ̀ ní o ẹ gbọ́dọ̀ gbé tráfù nígbà ẹgbẹ́ fẹ́ gbé tráfù pé ọṣẹ yìí o ẹ ó wúlò fún sẹ́ẹ̀mí o ẹ̀ṣọ́ àgò ní o ẹ gbọ́dọ̀ gbé tráfù ẹ̀yin gbogbo nǹkan ìpariwo lọ́nà yìí ẹ̀ẹ́dẹ́rì kankan ṣe sí àmọ́ yẹ babaláwo náà ti lọ kọ́nu náà ọlọ́pàá lọ ti gbénu lé tògùn tí ó tún gbọ́ ọ̀sẹ̀ ìdòyè station dẹ́ẹ̀dẹ́rì kankan ṣe sí àfi àfáàtà bá sọ̀rọ̀ àfi pásítọ̀ bá sọ̀rọ̀ nìkẹlẹ̀ mọ́ bá jà wípé ìṣẹ̀ṣẹ̀ òsì lára wa ìṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yẹn ti fẹ́ mọ́ ìjọba náà lọ torí ìjọba náà fọwọ́ sí àkẹ́bà ọ̀sẹ̀ nínú ẹrù èèyàn kó jẹ́ iye irú ẹ̀ tí mo jẹ̀ ti rí láyé mi ní ilé tó péye báyìí ní ẹgbẹ́ ọ̀bọ̀ sẹ́nu ẹrù ẹ̀ ọ̀bà mọ́tò yẹn lọ mọ́ ẹ̀ẹ́dẹ́rì kankan sọ. ṣé ẹ̀gbọ́n tọmọkùnrin yẹn sọ nǹkan kan ṣẹlẹ̀ sí wọn lọ́nà àfọ̀ wọ́n gun márúwá ọlọ́pàá wá dá wọn dúró nígbà tí ọlọ́pàá wá dá wọn dúró wọ́n yẹ ara wọn wò wọ́n yẹ ara bọ̀bọ̀ yẹn wò wọn ò rí kankan wọ́n yẹ ara dírẹ́bà wọn ò rí létí wọ́n wá yẹ ara bọ̀bọ̀ kejì wọ́n wá bá ìkó bẹ́rẹ́ tó di lówù dúdú òwú funfun bí wọ́n ṣe dá dúró nù ọlọ́pàá bá ní yóò dé kóòtù wọ́n sàn halẹ̀ mọ́ ọ̀gbọ́n yẹn wá jáde bó tó gbé fídíò Tani Olohun síbẹ̀ wọ́n ní káwọn Tani Olohun kí wọ́n jà fún ṣẹ̀ṣẹ̀ dáadáa wípé orí táwọn ọlọ́pàá tán bá ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ lọ pé ìjọba ò recognize wọn sẹ́yìn náà rí bá ń sin pé ìjọba ò recognize wọn tí ìjọba ò bá dẹ̀ ti recognize wọn kí wọ́n rẹ́ sí àwọn èèyàn wá ń dúró de pé kí wọ́n máa jà fáwọn ọmọ tán kó sí táwọn captivity ẹ mú yàn nítorí pé ó dèkó bẹ́rẹ́ mọ́ra mo kàn fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìdùnnú sọ fún bọ̀bọ̀ tó gbé fídíò yẹn jáde tí ń pariwo pé àwọn oníṣẹ̀ṣe especially Tani Olohun tí ń bá wí pé kò jà fún ìṣẹ̀ṣe pé ṣe nìkan pariwo kìnìkan mo fẹ́ fi dá lójú lónìí wípé ọ̀rọ̀ oníṣẹ̀ṣe dé nípa ọ̀rọ̀ oògùn sísúnmọ́ra wọ́n rí bọ̀bọ̀ yẹn bẹ́ẹ̀ ni wọ́n rí láláìmọ̀ kan pé kò mọ nǹkan kan kódà kó jẹ́ pé lórí ẹ̀dọ́dọ̀ rẹ̀ ló wà wọ́n ti rẹ̀ jẹ wọ́n ti fi òfin yẹn jẹ ṣé irú mi lọ́pọ̀ dàdúró yóò wá yẹ ara mi wò yóò wá bóògùn lára mi yóò wá ní oògùn tó wà lọ́wọ́ mi òun gbé mi lọ kóòtù nítorí rẹ̀ ṣé irú èmi ni kò sófin tó ní pé èèyàn mú oògùn dání ó ṣe mú dání kò sófin yẹn ní gbogbo àgbáyé nínú ayé tó fi dá Amẹ́ríkà kò sófin. ní Nàìjíríà lónìí wọ́n ti yọ ìṣẹ̀ṣe kúrò nù Nàìjíríà wọ́n ti yọ ìṣẹ̀ṣe kúrò mbẹ̀ tá a dẹ̀ rí babaláwo kan araba kan ìrókò kan wọ́n dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀rí. mo kàn fẹ́ kí bọ̀bọ̀ yẹn tí ẹ bá rí bọ̀bọ̀ yẹn bá jẹ́ kí fídíò dọ́dọ̀ ẹ̀ kò sófin yẹn tábà á kàn fẹ́ yan ọ̀gbẹ́ni ẹ̀jẹ̀ torí pé òun gan fúnra lára rẹ̀ ò dá ráìtì ẹ̀ mọ̀ ní ìmọ̀ mo ti fẹ́ pè é kò mọ ẹ̀tọ́ tó ní lórí nǹkan tó dì mú ìdí nìyẹn tó di máa sọ nǹkan tí mo sọ yìí wọ́n ní táwọn èèyàn bá ṣe ọṣẹ tí wọ́n bá gbé sínú mọ́tò yìí tó lè mú ọlọ́pàá dá ọ dúró ni pé bóyá wọ́n rí wípé ọṣẹ tó o gbé sínú gbá sẹ́yìn mọ́tò ọ̀pá ẹ̀jẹ̀ sí tó o bá dẹ̀ pẹ̀ ẹ̀jẹ̀ sí tó bá fẹ́ wádìí ẹ̀jẹ̀ ibẹ̀ náà lọ́ọ́ ti máa sọ fún pẹ̀lú ráìtì ní kókó mú ẹ̀jẹ̀ yẹn lọ sí láàbù kó lọ test ẹ̀ bóyá ẹ̀jẹ̀ èèyàn ni it's as simple as that kò sófin tó ní pé kéèyàn má ṣọṣẹ kò sófin tó sọ bẹ́ẹ̀ kò sófin tó ní pé tó o bá pa
nǹkan bóyá bí ẹyẹ àbáyé sára àdó tó fi pẹ̀rọ ogun pé òfin kan wá sọ pé kò dáa bọ́ ṣe fi pẹ̀rọ ogun kò sófin tó sọ bẹ́ẹ̀ lábẹ́ òfin Nàìjíríà kò sí nínú àgbáyé kò sí fẹ́ dáyàn lóru rẹ̀ ìwọ tí ọlọ́pàá bá wà satisfy pẹ̀lú gbogbo nǹkan tó o bá sọ ẹ̀tọ́ ó lẹ́tọ̀ọ́ láti gbé ìwọ àtògùn rẹ lọ sí láàbù kó lọ test ẹ̀jẹ̀ yẹn bóyá lóòótọ́ ẹ̀jẹ̀ yẹn ni àbí ẹ̀jẹ̀ ẹranko tófin tó ní pé kéèyàn má di oògùn dání kò sófin yẹn mi ì tí ì gbọ́ rí pé wọ́n mú ìyàwó bábà tẹ́ǹdì rẹ̀ wá ní kíní fi bàtẹ́ sí ẹ gbàgbé lórí ẹ̀ ẹ gbàgbé ibi tí ọ̀rọ̀ wà nìyẹn èyí fún alára ẹni wà wá dìfẹ́ǹdì ara ẹ kò rí nìkẹ́ máa gbọ̀n lórí nǹkan báyìí ẹ ti máa gbọ̀n nígbà tẹ́ pé yìí náà àwọn àwa burúkú pọ̀ lọ́wọ́ yín ní ká máa mú gbó kiri mú nǹkan kan kiri kó dín kiri kì í jẹ́ kára yóò balẹ̀ tẹ́ bá ti lọ́lọ́pàá ní ti ń dà yìí láàmú nìyẹn ọlọ́pàá òun ṣe ẹni tó lè kàn gbọ̀dẹ́dẹ́ yànyàn jẹ tí ìbá ṣe pé yìí náà fún ara yẹn ẹ bá rìn ní ìrìn yẹn that is what I believe kò sófin tó sọ bẹ́ẹ̀ kò tí ì sófin the only thing tí mo rí ni pé lórí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ recognition ò tí ì sí fún wọn tó bí wọ́n ṣe fún àwọn mùsùlùmí tó ń fún wọn lówó because ẹ jẹ́ kí àwọn náà ní ẹ̀tọ́ sí nǹkan kan lábẹ́ Ministry of Art and Culture tó jẹ́ pé yóò jẹ́ ẹ̀tọ́ àwọn oníṣẹ̀ṣe táwọn náà lè máa gbà lọ́dọọdún láti sọdún wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe fún àwọn mùsùlùmí tẹ̀ ń pẹran fún wọn tẹ̀ ń ṣe fún àwọn kìrìsìtẹ́nì tẹ̀ ń kó ẹ̀dìyẹ kó ráìsì fún wọn ẹ ṣe bẹ́ẹ̀ fáwọn olóṣà náà ẹ jẹ́ káwọn náà òfin ìsọfún àti òfin wa ò sọ pé wọ́n yìí sára wa òfin yìí ò sọ pé wọ́n yìí sọmọ Nàìjíríà àwọn ṣe lọ́mọ nílùú àwọn ní abóríjì Nàìjíríà gangan wáyé táwọn afẹ́tọ́ wọn dùn wọ́n ìyẹn lèmi ń rí tó jẹ́ pé ó dàbẹ́ pé ó ń dé káwọn ọlọ́pàá kọ̀ọ̀kan tó bá jẹ́ bí Christian àbí Muslim kan mọ̀ sí wa wò sáwọn oníṣẹ̀ṣe wọ́n sì wá wù sí wọn gan ṣùgbọ́n torí pé ojú ti là ayé ti kúrò láyé báyé ṣe látijọ́ ẹgbẹ́ pàtijọ́ ni àwọn bàbá wọn mọ ṣe máa ń fi irú nǹkan bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ tí ó dẹ̀ lágbára gan ṣùgbọ́n ojú ti là ayé ò lọ́wọ́ irú sáìdì yẹn mọ́ bẹ́ẹ̀ kankan wà tí mo tún fẹ́ káwọn èèyàn mọ̀ nípa ọ̀rọ̀ oògùn kì í ṣe Yorùbá nìkan ló lóògùn o mò ń sọ gbogbo ẹ máa dẹtí ní tí Yorùbá ní lágbára tí ìran mi ò ní ń bẹ agbára nìyẹn kì í ṣoògùn agbára ni kì í ṣe oògùn ṣùgbọ́n oògùn tó kájá ewé kájégbò kì í ṣe Yorùbá nìkan ló ní gbogbo ẹ̀yà tó wà ní ayé ló lóògùn tán lò ìkẹ́kàn lè ju kan lọ ní so in tó wà ń bẹ nìyẹn bó kẹ́ máa ní ẹ̀dí àpẹẹrẹ sábà ti rí oògùn ó mọ̀ ní Yorùbá náà ó mọ̀ ní létí mọ́ àwọn ọmọ Yorùbá gan bá gbọ́ oògùn sìn gbogbo wọn bìí kó ní ayẹlẹ kó oògùn yín wà máa ń rẹ́rìn ní pé ṣé Yorùbá nìkan ló lóògùn ni ṣé òyìnbó ò lóògùn ṣé àwọn Fúlàní tẹ̀ ń wò yẹrù kó wọn ò lóògùn so ẹ̀kọ́ ara àwọn ẹ̀kọ́ tí mo mú wọn fún yín lálẹ́ yìí nìyẹn nígbà tí wọ́n bá fẹ́ yan Minister for Art and Culture even Commissioner for Art and Culture oníṣẹ̀ṣe ló yẹ kí wọ́n máa fún àwọn nǹkan tá a jà fún láìpẹ́ yìí nìyẹn tí mo dẹ̀ fẹ́ kí àwọn bíbélì dọ́dọ̀ àwọn MS bàbá gbogbo àwọn tí wọ́n ń jà fún ṣẹ̀ṣẹ̀ online kí wọ́n lọ nóòtì ẹ̀ kì í ṣe pé káàkà pariwo mọ́ra wa online nìkan ká mọ̀ ṣe clarification láàrin ẹ̀sìn sorry kì í ṣe yẹn nìkan la bá wa àwọn ètò kan bẹ tí ìṣẹ̀ṣe ní lọ́wọ́ ìjọba tá ń pè ní ọmọ onílùú ó wà l'Amẹ́ríkà dáadáa táwọn èèyàn àwọn ọmọ onílùú ń fà ìtì ẹ̀ dáadáa tẹ́ bá lọ wo àwọn ọmọ onílùú l'Amẹ́ríkà tó jẹ́ ọmọ onílùú ọ̀tọ̀ ní àwọn tó jẹ́ Amẹ́ríkà aborigine gangan original wọ́n dàbí Red India náà máa ń pè wọ́n ẹ̀tọ́ tí wọ́n ní l'Amẹ́ríkà ó yàtọ̀ gidi gan ìjọba máa mọ̀ separate wọn síbi tẹ́gbẹ́ kan ní wọn àdẹ̀ ń fi owó kí ìtọ́ wọn lójú táwa náà bá débẹ̀ ní Nàìjíríà ó ní àwọn ìgbésẹ̀ kan tá a gbọ́dọ̀ gbé ẹ fẹ́ fìyàn jẹ Minister for Art and Culture ẹ wà lọ mú aláàjì kí aláàjì máa ń pa culture èèyàn tó yẹ pé orúkọ tí ń jẹ́ orúkọ foreign religion ní orúkọ culture bòmíì ní ń jẹ́ òun lè máa fi head Art and Culture àjẹ́dọ̀ dídè department yóò kà máa gbowó kà máa náwó Nàìjíríà jẹ́ ó dẹ̀ affect development tàwa l'Africa especially àwọn eré àyè mo ti fẹ́ káwọn oníṣẹ̀ṣe lọ jókòó kí wọ́n draft kíní mẹ́mọ̀ wọn kó sẹ́ndẹ̀ síjọba ẹ jẹ́ kí ìjọba wà ká mọ̀ wípé wọ́n fẹ̀ tó wọ́n dùn wọ́n irú àwọn nǹkan tó wọ́n ti kẹ́ ṣèwọ́de lé lórí nìyẹn àwọn kankan wà tí ìjọba kùnà lórí ẹ̀ tó kó ń da ìlú ìrú dọ̀la
làwọn nǹkan tẹ́lẹ̀ tí mo ra dọ́gbọ́n mention yẹn báwo lẹ́ ṣe máa fa àwọn èèyàn ṣe ẹ máa rán àwọn èèyàn ní múra ẹ máa rán àwọn èèyàn mọ́kà àwọn èèyàn mọ́ àṣekò Jerusalem mọ́tò ẹ rán àwọn èèyàn tí ọlùdé Christmas bá dé ẹ fún wọn ní ọlùdé tí ọdún Easter bá dé ẹ fún wọn ní ọlùdé tí tunu ọ̀rẹ́ bá dé ẹ fún wọn lọ́lùdé tí iléyá bá dé ẹ fún wọn lọ́lùdé mọ̀lúdì nàbí yìí ẹ tó fún wọn lọ́lùdé ṣùgbọ́n ọdún òṣèṣe ọjọ́ kan péré lẹ yàálẹ̀ that's 20th of August every year ẹ̀ẹ́dẹ̀ ṣẹ̀ṣẹ̀ sign yẹn ò tí ì pé ọdún méjì so àwọn náà lẹ́tọ̀ọ́ sọ́lùdé míì apart from that bóyá ọdún eégún ẹ máa fún wọn ẹni ibiṣẹ́ tẹ̀yàn bá wà tó bá lé eégún tán bọ níran wọn tó fẹ́ lọ sọdún eégún lé ó yẹ kẹ́ máa yọ̀ǹda àkókò fún wọn kò yẹ kí èèyàn máa bọ́ sẹ́sìkò táwọn èèyàn bá fẹ́ ṣe bóyá wọ́n á ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ apply fún leave annual leave kó tó lè lọ fọ́dún eégún kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká àkókò kan wà táwọn èèyàn ó lè lọ fọ́dún eégún freely tí ò ní sí anybody ó disturb ẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.